nǹkan téèyàn bá ti ń fi ọwọ́ ara ẹ̀ ń tọrọ lọ́wọ́ ọlọ́run ọba, tó bá wù yín kẹ́ ẹ dúró, tó bá wù yín kẹ́ ẹ fọwọ́ wọ́ sókè, oníyà ni ó jìyà rẹ̀. Ọ̀nà tó ní ká kò sí gírèsì kankan bí kankan, kò sí gírèsì nǹkankan bí kan. Ọṣẹ ní ọ̀pọ̀lọpọ̀, ọṣẹ ní gírèsì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì, ọṣẹ ní àti níláyéláyé ó rọrùn àbó easy. Ẹ wò ó, sẹ́rí iṣẹ́ yìí kò ná yín lówó púpọ̀, kò ná yín ní owó púpọ̀. Ẹ mọ̀ wípé téèyàn bá sanwó ìjẹ́gùn fún yàn, ó dàbí ìgbà náà bá sọ pé èèyàn san ìdá mẹ́wàá ni. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ oníṣẹ́, iṣẹ́ téèyàn filẹ̀ lẹ́tẹ̀dẹ̀ mọ́ pé ó filẹ̀ lẹ́ pé dandan náà ní káyìn náà múnú ẹni yẹn dùn. Òun ló ṣe pé ẹlòmíì tí ò sanwó ìjẹ́gùn báyẹn tí iṣẹ́ òfin jẹ́ fún, kò ń jẹ́ fún ẹlòmíì, kò lè jẹ́ fẹ́ nìyẹn bó bá ṣe. Ibùdó bó bá jẹ́ babaláwo, nǹkan tẹ́ni tí ìwọ tó jẹ́ babaláwo tó jẹ́ wòlíì tó mọ̀ pé tó bá fẹ́ lọ gba nǹkan yìí níta, ó lé iye owó tí wàá san. Babaláwo kan olúwawo ní ìlú Bẹ̀fún ní ìdárúkọ rẹ̀. Bó bá ṣiṣẹ́ mi fún kọ́sítọ́mà, yóò sanwó ìjẹ́gùn, yóò fún mi lówó ìjẹ́gùn. Alálùbáríkà lọmọkùnrin yẹn, alálùbáríkà, ògo rẹ̀ wá ní dògólógo, orí rẹ̀ ò ní burú bí eégún tí ń léwèrè. Bẹ́ẹ̀ ni, torí eégún tó bá ti ń di pé ń léwèrè báyìí, èyí rẹ̀ ti burú nù. Èyí ní lọ bẹ́ẹ̀, nǹkan tẹ́ lọ lè bá mi wá òpọ̀. Sẹ́rí ẹ sábà mi lọ sí ọjà kẹ́ lọ ra ẹyin adìyẹ ìbílẹ̀ 3. Ẹ wo ẹyin yẹn dáadáa o. Ẹyin adìyẹ ìbílẹ̀ yẹn, ẹ wo inú rẹ̀ dáadáa. Òsínwín lẹlòmí, ara ẹlòmí è balẹ̀. Nítorí adìyẹ mi ó ti pa ọmọ lé lórí tí ọmọ ó ti wà nù rẹ̀. Sì nígbà tó bá dénú lé tó bá lọ lè ṣe ọmọ náà adìyẹ, sì nígbà tó bá fẹ́ pa èpo rẹ̀. Ṣèbí kí òórùn rẹ̀ bùlù ọ ní àì. So tó bá ti lọ lè ra ẹyin yẹn lọ́jà, ó kọ́kọ́ fi tọ́ọ̀sì, ó mú tọ́ọ̀sì tó bá níná, tí fóònù rẹ̀ bá níná lórí, ní kan bọ́ tanná sí, wọ́n tanná sí ẹyin yẹn, wọ́n mọ̀ wípé òríjínà ni àbí bàrúfù tí ò dá mọ́. Kò jẹ́ bó ṣe jẹ́. Tẹ́ bá ti wá òríjínà ẹyin yẹn báyẹn, ẹ bá mi ra 3, kẹ́ bá mi ra alágẹmọ gbígbẹ kan sí, ẹ dẹ̀ bá mi ra omi àgbọn, ẹ bá mi rí di àgbọn tó bá lómi nínú dáadáa, ẹ bá mi rà. Ẹ wá bá mi mú ẹyin 3 yìí, ẹ bá mi sè é. Tẹ́ bá ti bá mi sè ẹyin 3 yìí, ẹ bá mi bó èpo ẹyin rẹ̀. Tẹ́ bá ti bó èpo ẹyin yìí, ẹ wá bá mi mú ẹyin yìí, ẹ̀yin èèyàn mi, ẹ bá mi fi ẹyin yìí sí inú kòkò àsèjẹ, kòkò àbáláyé. Inú kòkò àsèjẹ àbáláyé yìí, kíní tẹ́ lọ yìí, alágẹmọ tẹ́ ti lọ tó kúnná yìí, bó bá wù ọ́ kó mọ́ lọ kó kúnná, kó ṣe sákasàka. Ṣèbí ọmọ kan ni mo fi oògùn kan kalẹ̀ lẹ̀, ni mo ní kán lu aláǹgbá gbígbẹ, ó lọ pa aláǹgbá tútù ló lọ lè lọ, tó lóun yàgbẹ́ kiri bí ewúrẹ́ láti jẹ́ òní, tí ò gbádùn ara rẹ̀. Kò bá ti wá wàkúwà, oríire-kúri, ara kan tí ò jẹ́ mọ̀wé ńgbà tẹ́ wà skul nìyẹn. Ẹlòmíì ò ń gbọ́ instruction. Mi ò ní káwọn èèyàn máa ń pè mí, ọlá kwẹ́sàn olórí burúkú táwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ mi rédèrèdè. Can you imagine? Ẹ wo máa gbọ́ tó bá ti lẹ́jọ́ mi pọ̀, kò ní dáa fún ọ, torí bí ìṣe ń fi sẹ́hun lẹ́lẹ́ lọ́wọ́, ó ti ká lára. Ṣe fílẹ̀ lẹ́ mi ṣe fílẹ̀ yẹn, bí iṣẹ́ yẹn ṣe wà yẹn. Tẹ́ bá ti di alágẹmọ yẹn, kẹ́ lọ kó kúnná, kẹ́ wá dà lé lórí, kẹ́ wá mú omi àgbọn yẹn, kẹ́ lu ojú rẹ̀ 3, kẹ́ wá da omi àgbọn yẹn. Nǹkan tá a fi ní dìdìrín lẹ́lòmí, nǹkan tá a fi ní kẹ́ lu ojú rẹ̀ dáadáa ni pé omi yẹn ó tètè dà dáadáa. Torí ẹlòmí ò ní amadu nìkan wọ́n gbọ́dọ̀ lu ojú rẹ̀ 3 ni, ojú kan lẹ́ lu. Bẹ́ẹ̀ bí a ṣe pé ojú kan lẹ́ lè lu, ẹ lù kómi yẹn sá ti jáde kó nínú àgbọn yẹn kó má ti dànù. Sẹ́rí tẹ́ bá ti wá ṣe báwọn, ẹ wá bá mi dá lé orí kinní yìí nínú pọ́ọ̀tù yìí. Kò lépo, kò níyọ̀, ẹ̀yin oúnjẹ kújẹ, bàbá lọ lè fi epo sí kọfí yọ sí, kò ní jẹ́ fún ọ, kò ní ṣiṣẹ́, ọkàn ṣiṣẹ́ lásán ni. Sọ́rí ìwọ tó bá gbọ́n, tó bá ń ríṣẹ́ yìí ṣe ní every week, ó rí bọ́rọ̀ ayé rẹ̀ ó ṣe rí, ó ròore ìyàlẹ́nu tó mọ̀ rí. Kò sẹ́ni tí ò ṣiṣẹ́ fún, kò sẹ́ni tí ò ṣiṣẹ́ fún ní stajà, ó ṣiṣẹ́ fún kọ̀ǹtrátọ̀, ó ṣiṣẹ́ fún ọmọ yahoo, kò sẹ́ni tí ò ṣiṣẹ́ fún. So bó ṣe rí nìyẹn.
àṣírí bíbò Aseje àṣírí bíbò tó yanrantí tó ṣiṣẹ́ kíákíá ni. So ẹ wá jẹ́ omi àgbọn yìí ẹ jò gbẹmẹ́yìn yìí lára tó bá ti gbẹmọ́ láyà ẹ wá mú ẹ wá bá mi farabalẹ̀ jó tutù ẹ bá ti jẹ́ kó tutù tán ẹ wá bẹ̀rẹ̀ sí ní máa bá mi mú jẹ lẹ́yọ kọ̀ọ̀kan kẹ́ ẹ sí àdúrà sí kẹ́ bá mi gbé lórí oṣù káàsọ̀ kan kẹ́ ẹ jẹ́ kẹ́ ẹ sí àdúrà owó sí kì í ṣe ẹ̀ ní jẹ́ ní òò ẹ̀ ní jẹ́ ní òò nítorí òsínwó lẹ lòmí so yóò jẹ́ fún yín bọ̀ ẹ máa sanwó òjẹ́gùn bẹ́ẹ̀ bá ń sanwó òjẹ́gùn ó ní gbogbo kan tẹ́ ẹ bá ń ṣe yóò máa jẹ́ fún yín bọ́ bá sẹ́ndì 1000 naira sí mi kò ní jẹ́ fún ọ kò ní jẹ́ ọ̀rọ̀ bí 1000 kò ní tán nínú ọ̀rọ̀ rẹ ìlérí burúkú bí ọmọ òfò kan ọmọ rédèrèdè kan bó ṣe gbéra nù ó bá yá wọn mọ̀lé pè mí pọ̀ ó mú ó lọ lè sẹ́ndì múrí méje pọ̀n márùn ó lọ lè sẹ́ndì ẹ̀ sí mi that is múrí márùn àti múrí méjì 10 naira òun ló lọ lè sẹ́ndì sí mi ó sẹ́ndì 150 sí mi mo wá ń rò pé báyá bí 150,000 naira ló bò mí olórí burúkú ń tẹ́jú mọ́ dáadáa báyìí ó jẹ́ múrí méje pọ̀n márùn ọ̀rọ̀ bí múrí méje pọ̀n márùn kò ní tán nínú ọ̀rọ̀ ọmọ náà bóyá dandan ni ẹ lè ṣe kẹ́ mọ́ gbé pè ní sì máa fún yín tó bá rí ìwọ tó bá wá sórí comment section mi tó wá sọ ìsọkúsọ tó ṣe pé bóyá ṣe lọ ṣẹ̀ṣẹ̀ join mi ọmọ irúṣẹ́ tí ń ṣe fáwọn èèyàn ọ wá sọ ìsọkúsọ lórí comment section mi ijó ò ní bíjó fún ọ ayò ò ní báyọ̀ fún ọ bẹ́ẹ̀ ni ayé rí ò ní dáa tó bá wá sórí comment section mi tó ṣe pé ọ wá táìpù takúta tó ṣe pé wọ́n ti lù ọ́ jìbìtì ọ wá rò bọ́yá nǹkan kan èmi amọ́dù náà bẹ́ẹ̀ náà ni èmi náà ṣe rí ayé rí ò ní dáa torí bó ṣe rí nìyẹn wọ́n ní nǹkan tí òun bá ti ń ṣe ti tèèyàn ẹ má máa fi pe ti tèèyàn mọ́ so mi ò ní ká pè mí ẹ máa dán iṣẹ́ wò fún ara yín ni ẹ máa dán wò ìwọ tó máa ń pò lè ṣiṣẹ́ fún ara mi tó bá mọ̀ pò lè ṣiṣẹ́ fún ara yín ìwọ ni mo ní kó wá mi wá sékìtì má bẹ́ẹ̀ ṣiṣẹ́ má sẹ́ndì owó sí mi wípé kí n bẹ́ẹ̀ sẹ́ndì ẹ̀ àti ẹ̀tún gbá àwọn tó ṣe pé wọn ò sí nàìjíríà tẹ́ pé outside ni wọ́n wá àwọn yẹn lè bá wọn ṣiṣẹ́ wọn ká gbé sẹ́ndì sí wọn so bó ṣe rí nìyẹn àdúrà yín ó gbà